Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò tún ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá ọ. Fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀, mo kí bàbá mi dáadáa, bàbá wa Professor Banji Akintoye. Bẹ́ẹ̀ ni o. Bákan náà mo kí bàbá wa Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ jẹ́ n kọ́kọ́ gbé yín débẹ̀. Ṣé ẹ mọ̀ pé bàbá Professor Banji Akintoye ti gbé ìgbésẹ̀ kan tó lágbára? Ìgbésẹ̀ ọmọ ọkọ. Bẹ́ẹ̀ ni, ìgbésẹ̀ ẹni bá rán níṣẹ́ là bẹ̀rù, àìbẹ̀rù ẹni tá ò jẹ fún. Bẹ́ẹ̀ ni, torí gbogbo àwọn ọmọ Yorùbá la rán bàbá níṣẹ́. Torí ṣé ẹ mọ̀ pé bàbá wa Professor Banji Akintoye wọ́n ti gbé súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìyẹn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti gbé súnmọ́ o, kódà wọ́n jọ dialogue. Ẹ wo, ẹ wá gbọ́ ohun tí wọ́n jọ sọ. Àní ká sọ pé èèyàn ní ìgboyà láti sọ pé àwọn tèmi fẹ́ lọ. Bàbá Professor Banji, mo gbé fún yín. Olóyè Adéyẹmọ, ìbá bàbá ti jẹ́ kí bàbá ààrẹ Tinubu mọ ìdí tó fi jẹ́ pé Yorùbá gbọ́dọ̀ ní ìlọsíwájú. Ó ti jẹ́ kí bàbá Tinubu mọ̀ pé gbogbo nǹkan lọ́lọ́run fún wa. Tó bá jẹ́ tọgbọ́n orí, tó jẹ́ ọpọlọ, ó wà bẹ́ẹ̀. Ká yọ tẹ̀gàn kúrò, Ọlọ́run fi ràn wá ni. Bẹ́ẹ̀ ni o, bàbá ti jẹ́ kó yé wọn o. Débi pé bàbá la àwọn ọ̀nà àti àǹfààní tó ń bẹ nínú pé kí oníkálukú dá wà lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni o, pẹ̀lú àtìlẹ́yìn bàbá wa Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ṣẹ́rí, ó dáa kí èèyàn lẹ́ni lẹ́yìn, nítorí ẹni tó bá lẹ́ni lẹ́yìn, ajá tó bá lẹ́ni lẹ́yìn ó pọ̀ bọ̀. Òun lọ̀rọ̀ bàbá wa, ibi tó tún wá ṣe pabambarì bẹ̀. Gbogbo àwọn ìwà wèrè tí àwọn Fúlàní hù pátápátá, gbogbo ẹ̀ ni bàbá gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu dé. Wọ́n gbé wọn débẹ̀ tán ni o. Wọ́n jẹ́ kó yé wọn pé rẹ́rẹ́ ti rúnlẹ̀ Yorùbá. Wípé àwọn Fúlàní yìí wọ́n ń da ilẹ̀ wa láàmú gan. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, bàbá Tinubu ó ní òun ò mọ̀ pé bó ṣe ń lọ rèé nílẹ̀ Yorùbá. Wípé òun ò mọ̀ pé àwọn èèyàn mi ń jẹ̀yà tó yìí. Àbí lọ́ ṣe jẹ́ kó yé bàbá ó jẹ́ kẹ́yìn náà máa gbọ́ bó ṣe lọ, ìyà táwọn Fúlàní fi jẹ Yorùbá. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ọgbọ́n àgbà tí bàbá lò, bàbá kọ́kọ́ fi oríkì àti ìyìn wọ́n fi kọ́kọ́ wọlé. Wọ́n kí bàbá Tinubu mọ́ránmọ́rán fún iṣẹ́ takuntakun tó ń ṣe lórí ipò. Wọ́n kí i dáadáa. Lẹ́yìn náà, wọ́n wá jẹ́ kó yé bàbá pé ṣé rí, àwa ẹ̀ ṣe ọ̀tá ará ìlú o. Àwa ò lòdì sí ètò ìṣèjọba ti bàbá Tinubu o. Ṣùgbọ́n ohun tó yà wá lógún, bàbá ò wá kúkú fi bò mọ́. Wọ́n ya sojú abẹ́ ń kó. Wọ́n jẹ́ kó yé bàbá Tinubu pé ẹ wò ó, àwọn aráabí ohun tí wọ́n ṣe fún wa rèé. Àwọn aráabí ìwà tó ń wù lórílẹ̀ Yorùbá òun lẹ rí. Kò sí màjàgbọ́n bẹ́ẹ̀, kò sí àfibò. Bàbá náà ń bẹ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni o, láti fi lè jẹ́ kó mọ ìyà àti ìrora tí gbogbo ọmọ Yorùbá là kọjá. Bàbá ń bá rí ibẹ̀ tún ni pé ìgbà tí bàbá tún wá ṣetán, bàbá tún wá jẹ́ kó yé bàbá Tinubu pé ẹ wo, ìgbésẹ̀ tá a ti gbé leléyìí, àwọn nǹkan tá a ti làálẹ̀ leléyìí, láti fi lè jẹ́ kẹ́ mọ̀ pé àwa náà ń ṣiṣẹ́. Wọ́n jẹ́ kó yé bàbá Tinubu, wọ́n gbé wọn débẹ̀ ni o. Ṣùgbọ́n wọn wá ṣe ní àdájẹ tàbí èmi nìkan. Ṣé mọ̀ pé bí bàbá Akintoye ṣe sọ tó, wọ́n tún jẹ́ kó yé bàbá Tinubu pé ẹ wo, kò ṣe pé bóyá àwa nìkan la fẹ́ lọ. Àwọn ẹ̀yà kejì, ìyẹn àwọn Yíbò náà, ẹ mọ̀ pé àwọn náà ń pariwo fún òmìnira. So bàbá, ṣé ẹ ti rí ìdí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ pín kí ó lè dóòlà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí, kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí kí ó má bàa bá a lọ. Ọ̀rọ̀ ni o.
bàbá ti tètè yá àlá fún bàbá Bọ́lá Tinubu pé ẹ wo àwa ò sí lábẹ́ Nàìjíríà mọ́ o nítorí àwa ti dá wà ní abẹ́ Yorùbá nation ọ̀rọ̀ ni o pé àwa ò sí lábẹ́ anybody. Bàbá ti jẹ́ kó yé wọn pé ìyà tó ń jẹ gbogbo ọmọ Yorùbá ojú òkè ń pọ́n ṣe kó má lá o nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọmọ Yorùbá ẹ máa kú ìmúrasílẹ̀ fún òmìnira wa. Ẹ wo Yorùbá nation ló lè ṣe sẹ́. Èmi ti sọ pé òmìnira wa yìí ó ti dé tán, bẹ́ẹ̀ ni ó ti dé tán. Kò sẹ́dá alààyè kan tó lè gbà á, kò sí ẹnìkan tó lè lọ́wọ́ sí pé kó má wáyé. Kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run ń bẹ lẹ́yìn wa. Ẹ rí bó ṣe rọra lọ, bọ́lọ̀ ṣe rọra ń bá wa tòwé rẹ̀ lẹ́sẹ̀ tó jẹ́ wípé self determination nìkan làwọn á fight fún. Àwa ò dàlúrú, bẹ́ẹ̀ ni o. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn dágbọ́n tí àwọn èèyàn sọ. Yorùbá nation la fẹ́, bẹ́ẹ̀ ni o. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bàbá wa Professor Banji Akíntóyè àti olóyè Adéyẹmọ Sunday Igboho a kí yín dáadáa o. Gbogbo ọmọ Yorùbá a kú oríire o, a kú oríire fún gbogbo àwa ọmọ Yorùbá nation nítorí Ọlọ́run ti ń lànà, bẹ́ẹ̀ ni o. Ọpẹ́ ni fọ́lọ́run lókè ọ̀run. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ, bẹ́ẹ̀ ni. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún, bẹ́ẹ̀ ni o. Ọwọ́ mi rèé o. Congratulations. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti bàbá wa Akíntóyè, a kí yín o. A kí bàbá wa Akíntóyè dáadáa. Bákan náà a kí bàbá wa Professor Banji Akíntóyè àti olóyè Adéyẹmọ Sunday Igboho wípé ẹ̀yin náà lẹ kú iṣẹ́. Ọ̀rọ̀ Yorùbá nation á ṣe é ṣe láṣẹ Èdùà. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ bàbá wa o. A dúpẹ́ gidigidi, a dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ bàbá wa Professor Banji Akíntóyè àti olóyè Igboho pé Ọlọ́run á túbọ̀ ràn wọ́n lọ́wọ́ sí o. Bàbá wa aṣíwájú náà Ọlọ́run á fún yín ní ẹ̀mí láti lè dá wa sí. Bàbá dáadáa a kí yín o. Mo mọ̀ pé Yorùbá nation ó máa bọ́ sí. Bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá máa bọ́ sí o. Ẹ̀yin ìyá mi, bàbá mi, a dúpẹ́ o. Yorùbá nation ló lè ṣe. Thank God our father Professor Banji Akíntóyè àti olóyè Sunday Igboho for letting the Yoruba out of Nigeria. We the Yorubas, we are out of Nigeria. We don't want to be in bondage. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, bá mi share. Ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹjọ́ yàwó èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ni o. La fi sọ pé ó dàbọ̀.